tẹ́ bá ti pè wọlé má máa dárúkọ yín pé èmi lágbájá ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín mo fọlọ́run bá bẹ̀ yín àwọn tí ọmọ ìyá méjì bá ń jà àwọn ọ̀tá lè sá sí lábẹ́ tí wọ́n dẹ̀ pa ọmọ ìyá kan tí wọ́n ní torí bá fọ́ anybody nílẹ̀ Yorùbá lẹ́nìí ní àwọn tí wọ́n ń ja ìjàngbara ní ilẹ̀ Yorùbá tí orí bá fọ́ anybody ní ilẹ̀ Yorùbá ká tó máa rò sí ẹni sùrùsà ọmọ Yorùbá tí orí bá fọ́ ẹnìkan nílẹ̀ Yorùbá ní ọwọ́ lọ́wọ́ yìí ká tó máa rò sí wọn ò ní wá lọ síbi kankan tayọ ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò èyí tẹ́ ń bọ̀ ẹ rò bóyá ẹ nífẹ̀ẹ́ ọ̀gá yín ni ẹ nífẹ̀ẹ́ ọ̀gá yín ẹ kan ọ̀gá yín má gbélébù ni ààrẹ náà lè máa mọ̀ kọ́ rò bóyá ẹ nífẹ̀ẹ́ àwọn ẹ nífẹ̀ẹ́ ààrẹ and many of you tẹ́lẹ̀ ń ṣépè yìí many of you àwọn tẹ́ ń ṣépè fún yìí ẹlòmíì ò sọ̀rọ̀ tó ń ṣépè burúkú fún yín tẹ́yìn tẹ́ tó bá ní nǹkan ò ní bọ́ta tí wọ́n fi oríṣiríṣi ṣépè fún yín ibi tẹ́ ẹ gọ̀ sí nìyẹn ibà ẹni sùúrù ibà ò ní kó àwọn ọmọ ẹ̀ síta ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò máa ní káwọn ọmọ òun jáde kó máa ṣépè Ààrẹ Ọ̀nà Kakanfò náà mo sọ pé ẹ kì í ṣe ọmọ àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ kì í ṣe ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ kì í ṣe kí ni ẹ kì í ṣe ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ẹni bá kú Ààrẹ Ọ̀nà Kakanfò ní àwọn ẹni bá kú ní àwọn kú máa rí tí nọ̀sẹ̀ sí kànga nìyí ọmọ ogun nìyí tó lọ ń torí bọnú omi gbígbóná ẹ ṣe làákàyè kó bọ̀ báyìí ẹ ṣe làákàyè any small thing ẹ ti gbàjẹ jáde any small thing àwa mọ àwọn ìyá wa tí wọ́n ń pè tó ń jẹ àwọn ìyá tó máa pè wọ́n dẹ̀ máa jẹ àwọn ò ní bọ́tà wa sọ nonsense táwọn yẹn ń sọ tí bọ́sẹ̀ ń sọ now woman yẹn sì tàbí àmọ̀ pé bọ́sẹ̀ lórúkọ ẹ̀ gbogbo ayé ti mọ̀ pé bọ́sẹ̀ lórúkọ ẹ̀ mo wá fẹ́ bi ẹ̀yin tẹ́ ń wò mí ṣé ọmọ yín lè mú ọkọ wálé àbí kọ́ ọmọ yín mú ìyàwó wálé kó wá níta nìyẹ́ kó ní ìyá bọ́sẹ̀ tó fi gbálẹ̀ sẹ́nu ń jọ wò ṣé ẹ má gbà kọ́ ọmọ yín fẹ́ ọmọ ẹ̀ kọ́ ọmọ yìí ti ṣe bí ọ̀rọ̀ kí ìyá ọkọ àbí ìyá ìyàwó kó lọ mú gbálẹ̀ jáde no ṣé ẹ má gbà kí ọmọ yín fẹ́ ọmọ orú bọ́sẹ̀ yẹn ọ̀rọ̀ òní ti sọ̀rọ̀ ìyá ọkọ ìgbálẹ̀ ló máa lọ mú jáde ìyá ìyàwó ọ̀rọ̀ òní ti ẹ̀yin fúnra yín lẹ̀ ẹ̀yin tàbí pé ẹbí ààrẹ ẹbí ẹ̀yin lẹ̀ ń ba ayé ìran àwọn ọmọ yín tó ń bọ̀ jẹ́ ni just like me gbogbo ẹ̀yin tẹ́ rí yẹn mi ò lè ever gbà kémi àti ìjọ ní ìkọ̀kọ̀ papọ̀ mi ò lè bá yín ṣe bísínẹ́sì tó èèyàn máa ń jà ọ̀rọ̀ dẹ̀ máa ń ṣẹlẹ̀ láàrin èèyàn méjì má ti gbọ́ lórí búkú leléyìí o ń bá dòwò pọ̀ ìgbáyẹ̀ ló máa lọ mú jáde mi ò rẹ̀ lè gbà kọ́mọ mi fẹ́ ọmọ yín Ọlọ́run ò ní jẹ́ tó bá mọ́ ọmọ yín wálé màá yá wọn láṣẹ Elédùmarè Ọlọ́run ò tẹ̀ jẹ́ kọ́mọ mi pàdé irú àwọn ọmọ orú yín ọmọ mi Ọlọ́run jẹ́ kó pàdé àwọn ọmọ orú yín because ẹ ní làákàyè kọ́ bọ̀ ṣáwọn ọmọ ààrẹ àwọn ọmọ bíbí inú ààrẹ lè bọ́ta kó máa ṣe òṣì tẹ́ ń ṣe yẹn ẹ̀ ń ṣòṣì bí ẹran tó ṣẹ́ níwò mo wá ń bi pé màálù kódà àwọn Biafra wọ́n tún mú òrùka wọ́n fi òrùka ń gbá màálù yẹn báyìí ẹ kí n play fún yín mi nílé fún ní volume nítorí ìbọn tó ń yìn fún ó ní wọ́n tún fi òrùka kan lára ẹ máa wò ó wọ́n máa fi òrùka kan lára ń sìn náà gbogbo òrùka tó fi kan lára wọ́n kàn yín ìbọn yẹn ni ìbọn kò pé ẹ wò ṣẹ́tìrì òrùka tó fi ń gbà lára yẹn ṣẹ́tìrì gbà ẹ ti rí Ọlọ́run ṣàánú mi ṣe ẹ pé kìíní kan ẹrí sìn please ṣe ẹrí kan tó ṣẹlẹ̀ nísìn ẹrí kan tó ṣẹlẹ̀ sí pé wọ́n yìn nǹkan fún ṣe rí pé wọ́n yìn ìbọn fún abẹ́rí bí wọ́n ṣe yìnbọn fún tó wọ́n kọ́kọ́ yìn fún kò ṣiṣẹ́ lára ẹ̀ wọ́n kọ́kọ́ fẹ́ yìn fún ìbọn kọ́kọ́ ń há wọ́n tún fẹ́ yìnbọn há àwọn náà wọ́n pa ìdí ọ̀rẹ́ dà wọ́n pawó dà wọ́n tún awo ṣe wọ́n pawó dà wọ́n tún awo ṣe wọ́n fi òrùka gbá wọ́n ṣètò wá rọ fún tako ó fọwọ́ lẹ́rán báyìí ni bí ọmọ Ọlọ́run màálù fọwọ́ lẹ́rán ni àtòrùka àti bọ́n ẹ̀yin tẹ́ ń búyàn ṣé ẹ ti rẹ́dì ẹ̀yin tẹ́ ní Sunday Igboho lé wọn kúrò lórí ilẹ̀ ṣé ẹ ti rẹ́dì
God bless you for seeing it. Tẹ́ bá tún ṣògùn fúnra yín, ṣé ẹ ti ṣe fún ìyàwó àtàwọn ọmọ yín. Ẹ ti rọ́wọ́ ṣe. Màálù ló tún gbà lórúkà. Kódà kò shake body. Wọ́n tún rọ̀bọ̀ fún bó ṣe ń wò náà ni. Ó ṣàfọwọ́ lẹ́rán ni. Ọmọ Ọlọ́run. Time tí mo fẹ́ lò ti pé o. Hello. Màmá wa ẹ kú iṣẹ́ takuntakun. Yes, sir. Àwa ń pè dó ìlú òyìnbó làwa wà ṣùgbọ́n àwa ń pè gẹ́gẹ́ bí ọmọ ìlú Ìbàràpá. Àbúrò wa ni Sunday Adéyẹmọ jẹ́. Ṣé rí ẹni tó fi hàn yẹn àwa máa mọ̀ ó láti sọ fún wa o. Ìjà sáà fẹ́ gbé dìde nìyẹn ẹni yẹn àwa fẹ́ mẹ́ni yẹn lọ bá jà o bá ṣe kankan but à ń láti mú wọn nìyẹn tiwa nìyẹn ẹni tó fi Sunday Igboho hàn ẹni tó ń sọ wípé ewúrẹ́ kan ológbò kan bákan ni ẹni yẹn àwa fẹ́ mọ̀ bá a lè rí Sunday àkọ̀wé sí ó láti sọ ẹni yẹn fún wa o ẹni yẹn a fẹ́ mọ̀ à ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun sà. Ẹ ti rí ó nìyẹn. Ẹ ti rí wọ́n tún wá ẹ̀yin tẹ́ ẹ rí dáadáa please ẹ jọ ṣe mọ̀ pé ibi ìkùnlẹ̀ tí nǹkan ti bá nísìn lẹ́ẹ̀kan ẹ bá mi wo bíbí dáadáa wọ́n tún wá wò pé ibo làwọn tún lè yìn sí ẹ wo bí tó tún yìn sí fún aláì màálù fọwọ́ lẹ́rán ni o tó bá ń gbọ́ gbẹ́sẹ̀ tẹ̀bọ́ ọmọ Jésù ni wọ́n nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá ẹ wá bẹ̀rẹ̀ ìjà òfò ẹ ń gbé ogun yín ẹgbẹ́ bàtà ogun yín màálù ẹyọkan yìí ó ti tó fún gbogbo yín gbogbo yín tẹ́ ń gbé kíní jáde màálù ẹyọkan yìí ó ti tó fún gbogbo yín ẹ gbé ogun èpè tẹ́ gbé jáde yẹn bọ́sẹ̀ gbógun ẹ jáde màálù ni ẹ bá wulẹ̀ fèsì Sunday Igboho ẹ wá fèsì màálù yìí ẹ bá mi wo dáadáa because mi ní súnmọ́ ẹ bá mi wo dáadáa kẹtù wo tó ti yìn fún ẹ bá mi wo ẹ bá mi wo dáadáa ẹ jọ lẹ́yìn tó yìn fún la tó tún fòrùka gbà tán ẹ bá wo tó tún ti yìn fún. Call from 23470668859. Erin wọ́n tún sọ ibi ọrùn ẹ̀ wọ́n tún yìn sí wọ́n tún ṣe kíni wọ́n tún sọ ibi ọrùn ẹ̀ wọ́n tún yìn sí níbi ọrùn ọmọ Jésù ó fọwọ́ lẹ́rán ni o. Hello ma. Ẹ ní ṣe orí burúkú ẹ jọ kí ló tán fi ṣe ayẹta ẹ ní dààmú kí ló tán fi ṣe ayẹta fún màálù mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà. Iná ni mo fẹ́ sọ wọ́n tẹ̀sí ògùn ní táwọn tó ta ayẹta fún màálù bíbo ọ̀ràn tó ka ọ̀ràn ẹ wá mọ tí ó wà lára tiwọn ẹ mọ nǹkan tó wà lára tiwọn táwọn ilé wọn so lẹ́yìn kọ́nà ó gbà wá nílùú yìí so èèyàn tó ti ṣe ògùn ayẹta fún màálù dẹ̀sùn pé wọ́n ti ní ní ogun pé gbogbo nǹkan abọ́lé àwọn ogun bá ṣẹlẹ̀ ìlójówó ṣògùn ayẹta fún màálù wọ́n dẹ̀ ti kọ̀fáàn rẹ̀ tó bá jẹ́ pé èyí ló bá pàdé ara wọn nínú bóṣù tọ́jọ́ ìbọn síra wọn tí bò rẹ̀ wọ́n ẹ mọ̀ pé ẹni bá lágbára lókù tí ó jẹ lọ so níbẹ̀ náà kan tí wọ́n ń sọ̀rọ̀ pé ìkíní kan ṣe gbá kan àwo kan sàwo kan ẹ dákun ìbéèrè tí mo fẹ́ kẹ́ bá ń béèrè lọ́wọ́ wọn wọ́n ní Sunday kí ó má kí àbáṣedúgbò mọ̀jẹ Sunday Igboho bá àwọ̀ àwọn láti ìgbà tí Sunday ti kúrò ní Nàìjíríà bí ọdún bíi méjì àtàbọ̀ kí nípa táwọn rí kó láti ìgbà náà ẹ ti ní àmọ́dàkọ èèyàn àdàkọ èèyàn láì kí nípa táwọn rí kó wọ́n wà ń bí wọ́n ń kí gbọ́ nípa tí wọ́n rí kó láti ìgbà tí Sunday ti lọ wọ́n wà ń bí wọ́n ń gbọ́. kí ló dé táwọn náà ò gbọ́ ọmọ Nàìjíríà kí ìbéèrè mi fún wọn nìyí àtọmọ Nàìjíríà tó bá fi wọ́n léèrè kí ló dé táwọn náà ò gbá wọn diaspora tí Sunday Igboho ń gbá kí ló dé táwọn náà ò gbá wọn ọmọ Nàìjíríà tí Sunday Igboho ń gbá kí wọ́n jáde káwọn náà ṣe ẹ̀gbá yẹn kan káwọn náà wọnú bó ti Fúlàní kárí pé yes kí gbogbo àwọn àmọ́ dáwó fún wọn. Kí ni àṣeyọrí kan tó ti ṣe láti bí ọdún bíi mẹ́ta sí mẹ́rin tí Sunday Igboho ti gbé gbèsè nìsín kí ni ìgbésẹ̀ kan tó rí gbèsè láti jọ yìí. Lẹ́yìn mo máa ń parọ́ fáwọn èèyàn fáwọn ẹni kíní kan àwọn ẹni gbá kan àwọn làwọn kan owó tán fẹ́ máa gbà lọ́wọ́ gọ́fìmẹ̀ntì tí Sunday Igboho ti dé sí wọ́n mọ̀ pé owó yẹn ti bọ́ tí ọ̀gá tiwádẹ̀ sọ wípé o ò ní kẹ́nìbọ̀dì fún un lówó ó máa fọlọ sí ara àtàwọn èèyàn fún security ẹni pé security làwọn béèrè owó fún so ní ìsìn lẹ́nìkan dẹ̀ ti fi fọlọ sí ara yẹn sí ìjọ ti bọ́ bẹ́ẹ̀ pé yẹn ló ń ká wọn lára àmọ́ mo bẹ náà fún wọn àtàwọn ọmọ wọn wọ́n kò sọ́wọ́ Fúlàní ajínigbé ìgbà yóò wá mọ tí jẹ́ fíìmù tí ọba ṣe ń kó wọn lọ tẹ́rí tí ń dùn mí fọ́pọ̀lọpọ̀ wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ kàwé nínú wọn náà kàwé wò kọ́gbọ́n orí
ọ̀pọ̀lọpọ̀ lóde kàwé jẹ́ pé illiterate ni tí ẹ bá ṣe jẹ́ illiterate náà gbọ́dọ̀ ronú ara ẹ̀ ẹnìkan wà nínú yàrá rẹ̀ ọ̀dẹ́ pé rẹ ní ẹgbẹ́ kan pẹ́gbẹ́ kan nìwọ ó wàá fi ọ sí iléeṣẹ́ kan pé lọ́mọ sọ́bẹ̀ owó oṣù rẹ̀ ọ̀dọ̀ gáàrẹ̀ ni ó dé sí ẹ dákun ṣé ẹni pé kò bá làkàyè mu àwọn bí àwọn ọmọ ìyàwó ẹ̀gùn tí wọ́n fọmọ wọn ránṣẹ́ láti ìlú wọn wá sí Nàìjíríà jẹ́ pé owó oṣù wọn wọ́n mọ sẹ́ndì ẹ̀ sí ìyá wọn àti bàbá wọn lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn nígbà tó gàba fọmọ sí síbì kan lílé kú wọ lọ́dàrún mọ́jú lọ́sẹ̀ gbogbo ẹ̀ tó bá fẹ́ sanwó oṣù ó wà máa san sí àkáǹtì ọ̀gá ẹni pé dìgbèrè ni wọ́n tó ọmọ rẹ ní ṣe security Nàìjíríà kò tó wá ṣe security gidi ọ̀gá dẹ̀ wà ní Lẹ́kí tí ń gbádùn so iṣẹ́ mi ní láti sọ fún bàbá ni pé kí bàbá ó fi wọ́n lẹ̀ dídé ní tí ń sọ pé òun lọ mogun kó kọ́ mogun rẹ kó lọ inú igbó kó lọ Èkìtì kó lọ fèsì wọn ní ká kọ́kọ́ mọ̀ pákọ́ ni ká fi mọ̀ pákọ́ ni so tẹ́rí ẹ̀dá nìkan sọ pé kí bàbá ó fi ẹnìkan hàn ẹni tó Ọlọ́run bá ti gbìjẹ̀dá kí ló Olúwa rẹ̀ tó sáré sí Ọlọ́run ti gbìjà bàbá bẹ̀tẹ̀ nílẹ̀ sọ kíní kan fún màmá nínú ẹ̀yin ní àwọn tán gbójú jáde páwọn olólùfẹ́ Sunday Igboho wò tó àwa tá a ṣe live video tá a wà nígboro àwa tá a wà ń gboro tá a ṣe gbójú jáde tẹ́lẹ̀ bọ́dì òmọ̀ wa tá a jẹ́ olólùfẹ́ Sunday Igboho a pọ̀ ju gbogbo ẹ̀yin tẹ́yìn jáde tẹ́lẹ̀ ní ẹ̀yin olólùfẹ́ Sunday Igboho tẹ́yìn gbójú jáde lọ mo fi Ọlọ́run tó dá mi búra àwọn èèyàn nífẹ̀ẹ́ Sunday Igboho bí ikú ni àmẹ́wọ̀n tó gbójú jáde làwọn èèyàn rò pé ebi minority làwọn èèyàn rẹ̀ àwa tá a wà ní inú ilé lábẹ́ yàrá àwa tá a lè jáde ká gbójú sáṣe live video táwọn fàdúrà ràn Sunday Igboho lọ́wọ́ alẹ́ ní millions so gbogbo ẹni bá lóhun tó fẹ́ gbogbo ti bàbá lọ́tẹ̀ yìí gbogbo tí ń jẹ́ aburú ayé yìí yóò ṣẹlẹ̀ sí ràn àtìrẹ́dìrán rẹ yóò mọ̀ ṣẹlẹ̀ sí wọn láì tí ìkú rẹ gbogbo tó bá kójọ yóò mọ̀ run ni torí tí ì bá ń lọ sóṣè àjámọ̀ gbé tí ì bá ń lọ sún mẹ́yẹn ẹ̀rú mọ̀ pé tí ì bá sì délé rẹ bẹ́ẹ̀ ẹ̀rú mọ̀ bà mí ni wọ́n lọ́dà kan mọ̀ jẹ́ kú ọwọ́ tí ìbá tó bọ̀ náà kùrù síjú màmá fẹ́ láti ibi tí màá ti ń bọ̀ títí tí màá tó fi dẹ́kun padà tí ó dẹ̀ rí bẹ̀ tẹ́lẹ̀. so Ọlọ́run dákun yóò mọ̀ fi sọ rẹ sọ gbogbo yín ṣé wá rí ẹlẹ́ẹ̀kejì olórí tá bá ń jáde nítorí ẹ̀ tá ń ṣépè fún tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ ń gbé wọn jáde tá ń ṣe gbogbo ẹ̀ tí ò lè kọ́ṣẹ́ wọn ẹjá mọ̀ pé olórí yẹn ṣe olórí gidi. gbogbo ohun tí ń bẹ lára ara bíi ni pé kí wọ́n mọ̀ yìí tí wọ́n sàwọn yìí wọ́n á mọ̀ dàgbádá lẹ́lẹ̀ ẹni bá dẹ̀ ti di olórí tó bá ṣe tí ò dáa wó bu tó bá tó ṣe tí ò dáa owó tó ń yìn láti ọjọ́ tí fún Sunday Igboho ọjọ́ wo làyìn ọmọ ẹ̀yìn ẹgbẹ́ wo jáde lẹ́yìn ṣépè. bàtà àwọn oníwò ni. so tẹ̀sẹ̀ ẹ̀rí pé wọn ò nítumọ̀ aláì nítumọ̀ ni wọ́n ò lè nítumọ̀ wọ́n máa jáde ṣépè láti ọjọ́ tí Sunday Igboho gbé fún Nàìjíríà ìgbà ọ̀nà ODMA ló táwọn fi ìyẹn gbé wo jáde wọ́n fi ń ṣépè fún Fúlàní màmá mo fẹ́ parọ́ kan fún yín nígbà tí ń gbé Kòròdú ní ìbèsè ní kinní ti kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn bàdó ọ̀dọ́ tí wọ́n gẹ́gẹ́ tó kọ́ ṣẹlẹ̀ ọjọ́ tó ṣẹlẹ̀ báyìí ẹni tí ó máa yẹn force out àwọn ọmọ ìgbésẹ̀ yẹn dẹ̀ jáde wọ́n dẹ̀ gbówó jáde ẹni tó ṣe nǹkan yẹn wọ́n dẹ̀ fún ní ọjọ́ pé ọjọ́ báyìí ó gbọ́dọ̀ wá ó wá kọ̀ fẹ́. nẹ́tíwọ̀kì yẹn ò dá please ẹjọ mo fọ́ náà bá bẹ̀ yín ẹ bá mi tẹ love and like button lórí Facebook yìí lórí YouTube bá mi tẹ thumb up please ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wò mí and tí máa ṣe ẹni ọlọ́run dẹ́ka wọ̀ yá mi tí máa ṣe fídíò please help me put it in the comment section. Facebook, those people claiming my video, giving me copyright. Mi ò gbóyìnbó, ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ bá mi kọ sí English, ẹ bá mi fi English kọ sí comment section. Facebook, Meta, please, those people putting copyright on my Facebook, I don't know them. Please release my video. I don't know them. Even I check their pages, we don't speak the same languages. I don't know why they always come to my page to put copyright. And all this thing I am doing, they expect us to share the money together. Facebook mi ò gbóyìnbó, ṣùgbọ́n bá mi sọ fún pé tí Ṣàngó bá fẹ́ pa wọ́n, tí wọ́n bá fẹ́ rìn lọ, UGM and kini kan sound. Please spare me o. Ọ̀rẹ́ sì máa pe àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n bá mi fún yín ní èpè. Ẹ̀yin OPC ṣe wà ń tòsí, ẹ bá mi fún UGM, ẹ bá mi fún ní, ẹ bá mi gbé ìwo yín jáde, ara ta nídìí fún lélẹ́yìn. Kí bá fún ọmọ Yorùbá ní èpè.
need yín fún yẹn ẹnìkan sì UGM ní ẹ bá mi wá èpè alátarodo ẹ bá mi fún. I don't know that page, we don't speak the same language, but every time bá ti ṣe tó báyìí kí n tó please help me put it. Nice program. Facebook will release this program. My content is my content. This is me. This is my cara. Na me get am. Everything to what I me. Emi ni mo ni. Everything here belongs to me. Facebook, please. If you don't want me to use Facebook again, just tell me or make a kukuma stay on YouTube and Twitter and TikTok, yo. Please go and follow me on TikTok. Wuyi lo ko mi be. Subscribe to my YouTube channel. Àti ẹ̀ràn ti polówó ọjà. Ẹ̀dọ́ yẹ kójú yín máa dán kó máa shine báyìí. Please contact PR Organic. Lórí +234 81 561 585 50 +234 81 561 585 50. PR Organic. Ẹnì kan béèrè lọ́wọ́ mi pé ọmú nípa ọmú àti ìdí. Mi ò lo nǹkan ọmú àti ìdí rí o. Cream ni mo polówó fún yín. Cream ìpara, oily, cream shelly. What mo polówó fún yín nìyẹn. PR Organic shelly, they have cream, they have oríṣiríṣi. We te wá lo ara yẹn máa shine ni ama gbogbo pimples kugukugu tó wà lójú yín ẹ rí. Ẹ pé gbogbo ẹ ti lọ. Ó máa clear everything. But onion mi ò ṣọyàn rí because ìgbà tó ṣọyàn kúta ara mi. Àfi kí n wá poly bag kí n máa fi kó. Me de ṣèdí náà, I don't know about all those things. Somebody asked me last week, so I said it and I'm repeating myself again. Please, ẹ̀yin OPC, ó dùn mí lẹ́nu pé àrò OPC kankan pé wọlé. Mo rí bẹ́ ṣe ń jà ní comment section. Mo lè bá àwọn èèyàn ṣe àwọn tí Sunday Igboho bá yẹn kó fún yín. So jẹ́ kí àwọn kan wà kan jẹ́ ti Sunday Igboho. Káwọn kan wà kan jẹ́ ti Gani Adams. Ẹ bá mi tẹ thumb up lórí YouTube yẹn àbí tó pé mi ti dákọ̀ gbogbo yín lẹ́ni. Ẹ kú iṣẹ́. Mami Olúwẹ̀mí Kílàńkó, thank you for the super sticker. So yẹ kó máa rí bẹ́ẹ̀. Màálù ni mo fi hàn yín. Ó wù mí kẹ́nìkan pè wọlé kó ní OPC lòun. Ìwà wuyì OPC lòun. Kí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó ti ṣe ayẹta. Ṣé ayẹta ó ti ṣe ayẹta tó strong báyìí. Ayẹta tó strong. Bí tí mo fi hàn yín kí wọ́n á bi ẹ́ pé ṣó ti ṣe. Kí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé kí làwọn people yìí kí no mean. Tí wọ́n fi ṣayẹta títí tí wọ́n tún ṣe fún màálù. Àbí kò shock yín ni. Wọ́n ṣe ayẹta fún màálù. Àwọn Ìgbò ìbọn ẹ kọ́kọ́ há ni. Wọ́n yìn ó há. Wọ́n wá fi òrùka gba lára, wọ́n fi òrùka gba ní ara. Kọ́dẹ̀ bọ̀ kọ́ máa fi òrùka gba lára, kọ́ máa waste ọ̀tá wọn. Ẹ ṣáà rí àbẹ́ẹ̀ rí tí mo fi hàn yín òrùka tí máa fi tẹ̀ lára báyìí. Lẹ́yìn tó fi òrùka tẹ̀ lára tán, wọ́n wá rán ìbọn fún tako. Màálù wá fọwọ́ lẹ́rán. Ó wá ń wò. Ẹ̀yin brother mi àti sister mi. Tẹ́ fẹ́ bá Sunday Igboho jà, tẹ́ mú Sunday Igboho dání. Tó yẹ pé Igboho lẹ fẹ́ bá jà. Tẹ́ bá pàdé màálù yìí lójú ọ̀nà, ṣé kò ní pa gbogbo yín? Kẹ́ tó 50 àpá yín. Kẹ́ tó 50. God bless you, Abe, thank you, sir. Kẹ́ tó excuse me tí mo jẹ́ kí n mọ̀ mo gbọ́ mi sí. Kẹ́ tó 50. Màálù yà pa gbogbo yín. Torí màálù tó ní ayẹta lára. Ọlọ́run bá ń gbọ́, mi sọ pé màálù yìí kò lè pọ̀fọ̀. Mi sọ pé màálù àbí tọ́rọ̀ mi tó bá ń clear sí yẹ kí n mọ̀. Màálù tó ní ayẹta lára, mi ò sure wípé màálù yóò ní pàdé yín nínú igbó kó dẹ̀ tọ́n kó dẹ̀ di èèyàn. Èèyàn mọ́ OPC ẹ súnmọ́ bíbí ẹ kọ́ mi ẹ̀. Ẹ come over. Ṣé màálù yìí ṣé kò lè di èèyàn? Ọlọ́run mọ iye tó pé Facebook gbà wá láyè ká play ẹ̀ ni. Kẹ́ máa gbọ́ gbẹ̀m. Wọ́n kọ́ yín tako fún. Ó wò wọ́n báyìí pé ṣé ń ṣeré ni àbẹ́ ń ṣe èrè. Báwọn yẹ́ ẹsẹ̀ ní ṣe burú tó, àṣẹ wọ́n lẹ́nu tó jù wọ́n lọ. Wọ́n yín gbẹ̀wù ọmọlúàbí. Ó fọwọ́ lẹ́rán báyìí ni o. Ṣe àmánò. Ẹ bá ń gbọ́ ṣe àmánò. Ó fi ọwọ́ lẹ́rán báyìí ni o.
ló ń wá àwọn ESN pé ibi tẹ́ bá yìnbọn yín dé orí yín á pé àwọn ESN dẹ̀ sì lè dúró ó sì lè dúró tì nínú igbó ohun tí ààrẹ Gani Adams ń sá fún nìyẹn táwọn ọ̀dọ̀ ṣe kinní kan sí wọ́n máa ní kó wá arrest àwọn yes Sunday Igboho larí mọ́ wọ́n ní kó lọ pa Ọlọ́run ṣe ó escape ó tún ṣẹ̀wọ̀n ní Benin Republic wọ́n ba ilé ẹ̀ jẹ́ wọ́n ba mọ́tò ẹ̀ jẹ́ wọ́n ba nǹkan wọn jẹ́ wọ́n freeze account ẹ̀ ó ṣẹ̀wọ̀n ó lọ ó dé ó yìí tún tẹnu wọn wípé àní ìrọ̀rùn sẹ̀ òun ò ní gbà kíyà jẹ́ ìrọ̀rùn mo á fẹ́ bí kí ló ń bí yín nínú gangan ẹ̀yin ọmọ OPC yẹn kí ni tẹ́ ẹ fẹ́ gangan tẹ́ fẹ́ gbà lọ́wọ́ Sunday Igboho àbí tẹ́ fẹ́ gbà lọ́wọ́ ọmọ ilẹ̀ Yorùbá ẹ ṣàlàyé fún wa ààrẹ ọ̀nà kakanfò sì ẹ pé wọn sọ̀rọ̀ wọn dákẹ́ torí wọ́n rí gẹ́gẹ́ bí ọmọ orógùn tó máa ń forí gba omi gbóná àwọn yóò máa ti fún ministers gan kẹ ìpìlẹ̀ yín rò bóyá ẹ̀ ń ṣe yẹn àwọn kan wà tí wọn ò ní bọ́tà ìjọ tí wọ́n mú Sunday Igboho àwọn tó wà nílùú òyìnbó náà lè sọ fún yín iye èèyàn tó wọ kómà tó everybody ti rí Sunday Igboho gẹ́gẹ́ bí saviour ọmọkùnrin ló máa là wá tá bá fi bọ́lẹ̀ lóko ẹrú tá bá fi kó nínú oko ẹrú àwọn ni wọ́n ti mú Sunday Igboho ẹlòmíì wọ kómà kò jí sáyé àmọ́ tó wà ní kómà dì sí Sunday Igboho ti dé o ìyá ẹ̀ ṣì wà ní kómà dì sí torí pé wọ́n mú Sunday Igboho ẹ máa rí ibi tí ìfẹ́ yẹn dé ní ilẹ̀ Yorùbá fún people love Sunday Igboho we love Sunday Igboho me I don't know about you I personally Yorùbá I love Sunday Igboho ẹ wo ojú òkú yẹ àwọn ọba náà tún lọ àwọn ọba tí ò máa sọ̀rọ̀ sókè tẹ́lẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ sókè Sunday Igboho ò sí ní tí wọ́n fi ń pa ọba ẹ bọ́ tàkẹ́ sọ̀rọ̀ ẹ jà fún wa Sunday Igboho wá dé nsìn ṣé ká ní ìlara akọ because eléyìí tí kò ní lára lásán ó ti ń di ìlara akọ ẹnìkan ní ẹ̀yin unfriendly friend ní ó ti ń di ìlara akọ ó ti ń di owó gbígbóná owó tó ń yẹ eruku àbí owó wo ni ká pe eléyìí lágbára jù ṣó wá dáa kẹ́ ẹ máa bú Sunday Igboho káwọn ẹni tẹ́ ẹ̀ wá expect kó máa wá bọ́ta kó wá mú Ààrẹ Ọ̀nà Kakanfò sọ́wọ́ kó máa wá twist ààrẹ àwọn kan wá sá sí abẹ́ ẹ̀ kò sí tó bò èmi mọ̀ pé ìyàwó first wife ààrẹ ti lọ ṣé bó ló ti bọ́ síta ẹ̀ gbogbo ẹni tó bá ń jáde láyé wípé òun ń wá ẹni tí ó jẹ ìyá òun lówó á rìn débì kan á pàdé ẹni tí ìyá ẹ̀ jẹ ń gbèsè Sunday Igboho àkàndá Ọlọ́run ni Ọlọ́run ló rán níṣẹ́ tó ń jẹ́ yìí ẹ lọ fi ara burúkú yín balẹ̀ torí èpè táwọn èèyàn máa ṣẹ́ fún yín ọmọ ààrẹ ò ní gbà ń bẹ̀ mo kẹ́ máa bọ́ta fún mi o ẹ bọ́ta tó ẹranko ló pọ̀ nù yín mẹ́ẹ̀ni ẹran fùfú wájú èrí ni yín gbogbo yẹn ò bẹ́ ṣe rí 75% yín lórí rádaràda ẹ̀rí wọn dán zero many things can happen zero ẹ ti mọ gógógó tí yín ti tẹ̀ ẹ ti mú kíni ẹ ti mú payá ẹ sọ̀rọ̀ ayé di science student àwọn young boys àárín yín èyí wọ́n ti já abc ní mí ẹ sọ fún wọn Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá báwo láyé tí wọ́n náà ṣe máa nítumọ̀ àdébì máa sọ fún gbogbo ìgbà pé ìwọ tó bá fẹ́ mọ̀ wípé bó ṣe nífẹ̀ẹ́ olórí ẹ̀ nífẹ̀ẹ́ súnmọ́ olórí ẹ̀ pé ẹ ló bàbá ẹ ọmọ yín tí mo rí ń jẹ́ yẹn mo fẹ́ fẹ́ wàá pé máa ṣèwọ́ orí ẹ̀ because of what láti ọmọ Gani Adams máa fẹ́ ọmọ Sunday Igboho máa fẹ́ ọmọ Ọọ̀ni of Ifẹ̀ ọmọ of Ifẹ̀ máa fẹ́ kinní kan ṣùgbọ́n yóò àdíẹ̀ ó fẹ́ parẹ́ fún àwọn fún wọn òun forí ara yín gba èpè yìí tó yẹ kó wà bọ́sẹ̀ àbí kíná porúkọ tó yẹ kó ra jókòó wẹ́rẹ́ gbogbo ayé ti mọ̀ pé bọ́sẹ̀ ló ń jẹ́ wọ́n fẹ́ sàṣà àwọn ọmọ ẹ̀ ń sìn wọn nígbà tí wọ́n kọ̀ ya wọn káàkiri kinní kan ọmọ bọ́sẹ̀
ṣé wọ́n ṣépè fún yín ni mọ̀ sí dandan ní kẹ́ẹ̀já ni àdúgbò kan náà ti fẹ́ jí wọn gbé ni wọ́n ti pè làwọn kíní bọ́ àwọn tó má pa wá ń sìn ṣé ọmọ fídíò táwọn eléyìí ṣe sí tí wọ́n ń yìnbọn yìí ṣé ọmọ Yorùbá lè ṣerú ẹ̀ àwọn Ìgbò wọ́n ṣe títí débi pé wọ́n gba airspace wọn ojú òfurufú wọn Nigeria plane ò lè fò ń bẹ̀ Nigeria plane nínú same Nigeria o wọ́n mú Nnamdi Kanu sí nínú ẹ̀wọ̀n o nínú same Nigeria Kanu wà nínú ẹ̀wọ̀n àwọn ọmọ Ìgbò sọ pé àwọn ò fẹ́ kí àwọn DSS báwọn fún Nnamdi Kanu ló ń jẹ àwọn ọmọ Ìgbò sọ 2 million kò sí kankan tó bò pépà gbé àwọn ọmọ Ìgbò fún Nnamdi Kanu ní ọfà àwọn DSS ní 2 million owó oúnjẹ Nnamdi Kanu ní oṣooṣù ṣé èèyàn náà pa fún Nnamdi Kanu jẹ 2 million pé ẹntẹ mú sọ́dọ̀ yìí ṣe Nàìjíríà gọọmenti mú sọ́dọ̀ 2 million ní wọ́n wá mú airspace wọn Nigerian plane ò lè fò wọlé Ìgbò wọ́n gba airspace ọkọ̀ òfurufú àbí ojú òfurufú wọ́n tó bá mọ̀ nǹkan tó ń jẹ́ airspace ojú òfurufú wọ́n gbà lọ́wọ́ Nàìjíríà the same inú Nàìjíríà lájọ wà o ṣé wọ́n ti dádúró dey play Ìṣọ̀kan Yorùbá ní that is not true about the airspace Ìṣọ̀kan Yorùbá maybe you are not in Nigeria please Ìṣọ̀kan Yorùbá maybe even ọ̀gá army bóyá okay Nigeria lẹ wà ẹ níná ẹ dẹ̀ rí paper kà Ìṣọ̀kan ọmọ Yorùbá even ọ̀gá army Nigeria bọ́ta ó ní kó máa wọn bá àwọn Philippines àbíbo ni kí rántí ìlú tí kíní wà Simon Ekpa ó ní kó máa wọn bá wọn kó deport wálé kò lè máa threat Nigeria pé kò lè máa threat Nigeria ọ̀gá army olórí wọn wọ́n bọ̀ màá bẹ̀ sọ̀rọ̀ létà woman totally Biafra in control of their airspace lọ́wọ́ airspace wọn ìlú wọn ni màálù wọ̀ tó ń yìnbọn fún màálù wọn bóòtì Finland God bless you Finland mi rántí Finland yẹn láyé tó wọ́n control wọn ẹ̀yin wá ń ṣèwọ́ anything can happen ebi ń pa wá o ẹ̀ ń ṣe protest against ọba Tinubu mo fẹ́ béèrè lọ́wọ́ yìí àṣà ẹ̀ káàbọ̀ ṣé àwọn Ìgbò my OPC brothers and sisters mo fẹ́ bi yín it's a question jọ́dẹ̀ tí ń pariwo ebi ń pa yín ṣé àwọn ọmọ Ìgbò ṣé wọ́n pariwo ẹ̀yin OPC wà ní comment section ẹ ti sùn lọ data yín ti tán ṣé àwọn Ìgbò pariwo pé ebi ń pa wọn because they now control their country they now control their land belongs to them and they control their land now ebi ń pa yín lọ́wọ́ oṣù tó yọ nílẹ̀ Ìgbò bọ̀bìnà báyìí ni ebi ń pa yín lọ́wọ́ kàsáfà wọn gbòǹgbò báyìí ni if you have not been following me on YouTube go and follow me on YouTube kó lọ bí wọ́n ṣe ń wú pákí nílẹ̀ Yorùbá pákí wa tí wọ́n wú fún màálù báyìí wọ́n tún wá gbé ìbọn wá ń jó àárọ̀ àná ni mo jù kalẹ̀ fídíò ni kò ń ṣe fọ́tò kó má yẹ pé ebi Nàìjíríà ń sìn ó mọ̀ padà ṣókì Yorùbá nìkan dé ọrùn dọ́là tó lọ sókè yìí ṣòro bẹ́ẹ̀ Ìgbò máa fẹ́ kí dọ́là wálẹ̀ ọmọ Ìgbò ò ní fẹ́ kí dọ́là wálẹ̀ láéláé bó ṣe lọ sókè yìí nísìn inú wọn á máa dùn ni
Oh, be me reason. They control their land. They control their resources. Please, on the flag Facebook when you want the pata. Facebook. Láti 400 people watching. Or the one person watching. Facebook tí mo ṣe ní horizontal. Wàhálà mi rí Ọlọ́run rí o. Ọlọ́run ní kí lọ Facebook méjì. One person watching. Wàhálà mi ò rí Ọlọ́run rí. One person. One person watching. Wàhálà ìwèrè lórúkọ yín. Ẹ wò, one person ló watching bẹ́ẹ̀ lọ́wọ́ bíbí. I have 800 watching here. Ebi na mo man pon mi le do ngbe ni. Mo pe ma sori buruku e ma flag e. So I am here on another Facebook, the same Yoruba way where we have 800 people watching live. Ọ̀rọ̀ tí mo sọ yìí bí from kini kan 400 and something watching. O de the one person watching. Ìyà tó ń jẹ yín kò ní reserve. Ó kó gbogbo body e bota ni. Àmọ́ Igbo nsin ẹgbẹ́ kan pariwo bí ń pa wọ́n, ebi ò ní pa wọ́n. Dollar máa lọ sókè. Àwọn ni wọ́n ta spare part fún yín. Àwọn ni wọ́n máa sọ fún yín pé, you know, Yoruba, àwa nìkan la jẹ́ nǹkan lẹ̀ Yoruba ní Nigeria. We are professors. Professor tó salary gbà. Professor tó ń dín ṣinṣin ta. We are professors. Professor tó owó jẹun. Lecturers tí ò salary gbà. Tó ń bẹ yo ni don kwa yo ni don kunu ye leba. Kò tó lè ṣe anything. And you say we are professors. Aboki ló ń ṣe bí we dey change. Àwọn aboki ló ń ṣẹ́wó. Facebook mo tó bá ti ń wọlé ma tẹ love and like button. Ó sì ẹ̀dá wọn sáré follow sí bí kejì náà. Ẹ lọ flag ẹ wálẹ̀. Ẹ lọ flag ẹ. Orí YouTube tá wà yẹn. YouTube ẹ bá mi tẹ thumb up lórí YouTube. Gbogbo fídíò tí mo ń ṣe yìí. Facebook sanwó jù. Owó ẹ̀kọ́ náà máa san, owó ẹ̀kọ́. I'm on YouTube. I'm on YouTube. Go and follow me on YouTube. If you don't want them to shy about her, go and follow me on YouTube. Facebook. I care. If you can watch me on YouTube, go and watch me on YouTube. If you stay on Facebook, they flag you out. Problem with you anyway. Ebi ń pa yín. Àbókí ló ń ṣe dollar. Bí we dey change them alo. Àwa ọmọ Yorùbá la máa ṣiṣẹ́ nílùú òyìnbó o. Ìyára ìlú òyìnbó ṣó ń clear. Àwa la máa wá síbí la máa sọmọ ọ̀dọ̀. Bí tẹ́ ní làákàyè sí nìyẹn o. Ẹ̀yin tẹ́ fẹ́ jà o, ẹ̀yin tẹ́ fẹ́ jà o. Àwa la máa wá sí ìlú òyìnbó la máa sọmọ ọ̀dọ̀. Dollar tá bá gbà, pounds wa, euro wa, a máa wá kó lọ sí tẹ́ fẹ́ ṣẹ́wó. Ìwọ ló máa wá bèrè lọ́wọ́ Àbókí pé how much you go change am? Gongoshu tó bá Sunday Igboho jà. Súnmọ́ bíbí. Ebi ló máa pa ko mọ̀nàmọ́ná kú, ebi á pa ṣégè bàdáyà sí lára ilẹ̀ Yorùbá. Ìwọ ni wá ṣiṣẹ́ nílùú òyìnbó, wá fàṣẹ overtime, wá ṣiṣẹ́ orí àfẹ́ táṣì. O wá ní lẹ́tọ̀ lọ láti kówó ẹ̀ lọ sí pé mo fẹ́ ṣẹ́wó mi. Iye báyìí mo fẹ́ ta owó mi. You will still ask them, Àbókí, how much you go change this money? And they go tell you, say, I go change am for you for kinikan. Tó bá tún kó kú ńbẹ̀. O ní kó lọ sọ́dọ̀ ẹlòmíì. Ọ̀dọ̀ another Àbókí ni wá tún kó lọ. Àwọn tó yẹ pé láàárọ̀ kan tó wá sí ṣọ́ọ̀bù wọ́n ti ṣe meeting. Káwọn Gongoshu Yorùbá tó bá ti lọ ṣiṣẹ́ ẹrú nílùú òyìnbó. Iye báyìí la máa ṣẹ́ owó wọn fún wọn. Ó fẹ́ jà. Bẹ̀rẹ̀ sí tó bá jà wèrè nìyẹn. Bẹ̀rẹ̀ sí ní jà. Very spare parts. Josephine, God bless you for the stars. Ẹ ṣé mo dúpẹ́. Very spare parts, àbí? Ọmọ Igbo ló máa ta fún. Àwọn brothers ẹ wà nílùú òyìnbó. Tó máa fi dollar ra owó. Mọ́tò $1,000 wà níbí. $1,000. Tá fi dollar ra, a ship ẹ sí Nigeria. A fi gba gọbọi ní náírà. Àwọn máa sọ fún yín pé iye báyìí la how much you say kíní kan, àwọn máa sọ ìtàn máa ta fún yín. Iṣẹ́ oko tá a ní nílẹ̀ Yorùbá, iṣẹ́ oko nìkan la ní o. Iṣẹ́ oko yẹn tí wọ́n ń pa àwọn àgbẹ̀ wa ẹ̀.
àbí wọ́n máa pa àwọn àgbẹ̀ wa ṣé wọ́n máa pa wọn ẹ fún mi lésì náà ẹ lè dáhùn ni ṣé wọ́n máa pa àwọn àgbẹ̀ tiwa ṣàwárí kò lọ Ìgbò ló ní òwò ṣíṣe wọ́n ń gbádùn òwò wọn dọ́là ń lọ sókè 1,500 1,000 ní ìjẹrin 1,800 láṣẹ́wó lórí tap send 1,800 naira láṣẹ́wó lórí tap send tó bá tún lórúkọ mi Abíọ́lá TTS wàá tún gba $10 lọ́fẹ̀ẹ́ 1,800 naira láṣẹ́ dọ́là ó ti wireless bí 1,005 kìíní kan ló wà ní àbí 1,006 kìíní kan òwò táwọn ọmọ ṣe ní Ìgbò ló lówó wọ́n ń ṣòwò wọn lọ Haúsá ló ń ṣẹ́wó àwọn ń ṣẹ́wó tí wọ́n lọ dọ́là ń lọ sókè àwọn ayé wọn ń gbádùn iṣẹ́ oko lẹ́yìn mọ̀ o iṣẹ́ àgbẹ̀ ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò mọ̀ jalè ó yẹ wá ṣiṣẹ́ kan rí yín wá dé oko wá bẹ́ orí yín dànù ni ẹ lọ sóko kan fi ìbọn fọ́ orí yín dànù ebi àpá Sandoro sí lára ẹ bẹ̀rẹ̀ sí ní bára yín jà ebi àpá ṣégè gbogbo ẹ̀yin ṣèwọ́ṣèwọ́ yẹn ebi ò sì mú yín débẹ̀ tẹ́bi bá mú yín dójú ẹ̀ ẹpọn yẹn á súnkì thank you, God bless you. Someone say I am from Delta State but listening to you from Italy. Listening from you from Italy. You are saying the truth. I am saying the truth. God bless you. Help me tell my Yoruba brothers and sisters. Ebi àpá. Fa ẹpọn yín bó yẹ máa sún kìnnì. Gbẹ̀ntẹ́ ebi àpá ṣégè sí yín lára. Ṣégè. Ìbá àwọn sọ pé àwọn onígbèjẹ wá fún yín mọ́. Wọn ò jẹ́ kẹ́ lọ sóko. Ẹ lè bọ́ta kọjú wọn ò bí yín kú. Ilé yín á máa jò. Ẹ lè ra simenti 15,000 ní simenti. 13,000 14,000 15,000 ní simenti. Wọn ò bí yín kú. Ilé yín á máa wó báyìí. Ọjọ́ máa kàn sí yín lẹ́nu ni wọn ò bí yín re. Yorùbá wọn ò bí yín dáadáa. Bí apá Sandoro sí yín lára. Ẹ ké yàyó. Wo ẹ ti ké bí pàrọ̀ kẹ́pọ̀ yàn súnkì báyìí. Ẹ lè pọ́n yín ti máa súnkì. Ẹ wá bú mi o. Ẹ jáde kẹ́ bú mi. Tó mọ̀ pópònù ní ẹ máa bọ́ta. Mo dẹ̀ mọ̀ pé ẹran fùfú wá jèrè ní lákàì kò sí ńbẹ̀ fún yín. Ẹ máa bọ́ta. Ẹ bọ́ta kẹ́ wá bú ebu. Ẹ mọ̀ pé ẹ flag lè wọ 1 person. Mo ní ẹ ti flag wọ 1 person. Èyí tó wà ní 800. Ẹ tún fò lọ sí ibẹ̀ fẹ́ lọ flag yẹn náà. Ẹ flag ẹ. Ọmọ ìyá mi tí n bá ti ṣe tán nísìn. Tí n bá ti dùbúlẹ̀ tí mo sùn díẹ̀. Tí n bá ti dìde lálẹ́. Mo lọ ṣiṣẹ́ mọ́jú nìyẹn. Night shift. Mo máa ṣiṣẹ́ mọ́jú ni. Wọn ò dẹ̀ bí ọ̀gá mi rè kó má fún mi salary. Wọn ò bí kú kò ní fẹ́ lọ kóòtù. Kò ní fẹ́ jẹ́ kí ni ọ̀gá mi ò ní fẹ́ lọ kóòtù. Wọn ò bí re. Ìwọ ló wà Nàìjíríà tó wá. Ṣé everything happen. Ó yẹ káwọn ìyàwó yín kàn wo ìgbárùn tó dáa. Many of you ó yẹ káwọn ìyàwó yín wo ìgbárùn. Ìgbárùn aláta. Kẹwọlé kọ́kọ́ sọ yín ní ìgbárùn. Ìpè láàárọ̀ tó ń jáde olórí ibú èlò ló filẹ̀. Ẹ̀rọ owó ọbẹ̀ filẹ̀. Ẹ̀rọ owó oúnjẹ filẹ̀. Ẹ̀rọ owó ọmọ ní school. Lójú ayé yín báàgì rẹ̀ sì di 80,000. Lójú ayé yín ẹ̀wọ̀n ṣèwọ́ anything can happen. Tó ògógóró fẹ́nu já 2 naira tó rà fún yín àbẹ́lò. Ṣèwọ́ anything can happen. School wo lọmọ ẹ ń lọ? Òpònú ayírádà afọ́fun gbé mu. School wo lọmọ ẹ ń lọ kó tó ṣèwọ́. Oponu afọ́fun gbé mu o ò lè jẹ́ ju ọ̀tá kan lọ àbí kí màálù kan ẹ lẹ́ẹ̀kan awo lọ nìyẹn ó lọ nìyẹn black náà kàn máa wọ̀ wọ́n fi tiẹ̀ bọ̀lẹ̀ lẹ́yìn black ní ká kú tún ṣayé lọ nìyẹn kí ni ayé kí ló gbéṣe láyé ẹ̀ kí ni tó gbéṣe ẹ wá ń ṣe rádá ẹ ń ṣe jákú bí àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ lórí íńtánẹ́ẹ̀tì. Sunday gèrè yẹn ẹni ká àwọn Fúlàní kékeré nílùú wa àwọn tó wà nílùú wọn lọ́rùn tó wá wálé tó ti ra báàgì ráìsì fún wọn ibi máa pọ̀ mọ́ Sunday Igboho òpònú nìyẹn sọ fún ìyá tó bí ẹ pé èmi Yorùbá wù sọ pé kò sọ fún màmá ẹ wípé ìkànnì yẹ ẹ ṣe fún ẹ kò jó ìdodo ẹ mọ́ yẹ òjò ìdodo ẹ mọ́ sọmọ Sunday Igboho wà Nàìjíríà
Ṣáwọn ìyàwó ẹ wà Nàìjíríà. Wọ́n fẹ́ fi ìwọ rúgbó òpònú afọ́fúngbẹ́mu. Ọmọ tí wọ́n fi léèsì oníwòjòdò tí wọ́n fi jódòdò fún. Bí àwọn olórí ẹ̀. Kí ló ní sí báàgì ráìsì di 80,000? Tí ẹ sọ̀rọ̀ fún wa. Ẹ̀ntẹ́já síwájú wa nílẹ̀ Yorùbá. Kí ló tá àròkọ lọ? Tí ẹ sọ̀rọ̀ fún wa. Bébí ṣe ń para ebi ń pa wá tá à ń ṣe protest. Kí ló tá àwọn ọmọ Yíbò ò ṣe protest? You know if you ask your àwọn tó síwájú yín. Àní téèyàn bá bímọ ń gbà mí. Ó yẹ kí ẹ máa wá kíjìpá aṣọ kíjìpá máa fi jó ìdodo ọmọ kó rú mú dodo yín kẹ́ lè bá a gbọ́n. Ọmọ tí wọ́n bá jó dodo ẹ̀ dáadáa kò ní gbọ́n. Gbọ́n wọn ò jó ìdodo yín mọ́. Lẹ ṣe ń ṣèwọ́ káàkiri. School wo làwọn ọmọ yín lọ? Tell me. School wo làwọn ọmọ yín lọ? Àwọn olórí tó ń tì yín káàkiri yìí. Free education ni most wọn lọ. Free education. Bọ̀dá ṣèwọ́ ló ló wà lákàùntì ẹ̀. Afọ́fúngbẹ́mu. Àwáyé má jẹ nìkan òjò wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀. Òpònú aláìní làákàyè. Èló ló wà lákàùntì ẹ̀ jàre. Èló lákàùntì balance ẹ̀. Èmi àti ẹnìkan lọmọ tálíkà. Èmi àti ẹnìkan ní ọmọ tálíkà tán ní kó máa ṣèwọ́. Àwọn yẹn ọmọ mi tán ti ń pàdé. Wọ́n ń fèmí àti ẹrú gbó ni. Láyé politics ayọ̀ tó fẹ́ campaign. Orí bẹ́ẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ ń jà. Ẹ máa Yorùbá wù ìyá dáwọn yẹn. Ìyá kíní kan. Èmi àti ẹ̀lájọ́ ń gíra wa jẹ. APC lèmi, PDP lèmi. APC ní Tinubu. PDP ní Wike. Wọ́n jọ wà l'Abuja ni. APC àti PDP mi nínú compound face me I slap you. Wọn kíra wọn mọ́. Tó pé ẹgbẹ́ yín ṣe PDP òun ṣe APC. Ẹ̀rá yìí ní àkáyé yín tálíkà ló gọ̀jù. Tẹ́ ẹ̀ bá lówó lápò ṣé ẹ̀ tún lọ́pọlọ lórí ni. PDP àti APC mi nísìn girlfriend and boyfriend wọ́n ti kọ́ra wọn kalẹ̀. APC ní Tinubu, PDP ní Wike. Kábíyáwó ẹ ṣé mo dúpẹ́ bóyá máa lọ sókè o. Àwọn dẹ̀ ń gba owó sápò. Wọ́n tẹ̀ gbó sápò mọ́. Dọ́là ni wọ́n ń gbà Nigerians. Dollars ni wọ́n ń ná Nigerians. Ẹni tó bá rí náírà lọ́wọ́ ẹ̀ ń sìn ọmọ tálíkà ni. Dollars ni wọ́n ń ná. Ẹ wá ráyé yín bí. Ẹ rí pé ti dẹni jákujàku. Sunday Igboho lẹ fẹ́ bá jà. Sunday Igboho náà sọ ní kò síbi tóun ò lọ́mọ sí ìlú òyìnbó. Mi mọ̀ bí o mọ̀ bí àmọ́ Sunday Igboho nílùú òyìnbó tán wà yẹn. Wọ́n máa gba owó o. Obi títí obi footballer. Obi títí obi footballer. Ó sì tètè gbọ́n ká sáré káwọn ọmọ ṣe lọ sí ìlú òyìnbó. Àwọn ọmọ ẹja yé ń bẹ̀. Ó tún wá ní tí yà ń jẹ Nàìjíríà kí yà má jẹ yín gbé. Ó tún wá dìde. Wẹ̀kan wá ní ṣèrà anything can happen. Ebi ti pa ebi máa fọ́ ojú ẹ̀. Ebi máa fọ́ ojú anybody. Ebi apáyín ẹ̀pọ̀n yín á súnkì. Ebi apáyín bá ẹ̀pọ̀n yín máa súnkì lélẹ̀. Tí original ebi bá mú ọkùnrin. Kẹfọwọ́ gbé bàbá jàǹbàlà bí ó máa ṣọrùn ni. Tẹ bá ń gbé wọn máa ṣọrùn báyìí ni. Torí pé ebi ti pa á. Bí apáyín ti yán á tẹ̀. In as much tẹ́ fẹ́ dúró lẹ́yọ kan tẹ́ pé ogun lẹ fẹ́ jà láàrin ara yín ebi máa pa yín ayé yín máa yẹ̀ ẹ̀wọ̀n kébi pàǹkà ayé èèyàn yẹ̀ kó yẹ̀ sẹ́gbẹ̀ kan báyìí ebi apá yín ayé yín á yẹ̀ sẹ́gbẹ̀ kan àwọn ọmọ kílẹ̀ àwọn Ìgbò nìyẹn o wọ́n ṣèwọ́ àwọn ará bí o ẹ wá bọ́tà yín ṣe bí olórí burúkú mi ní ẹ má bọ́tà fún un tẹ́ ẹ bá bọ́tà kò ní ra gbá fún yín ẹ bọ́tà fún un èmi náà wà ní fún yín ẹ gbádùn mi bóyìnbó ṣe ń gbádùn sìgá èèyàn aláìní làákà ìbùkù yìí olówó tó lówó bá ní patí olówó ẹgbẹ́ ló máa pè wọ́n jọ ń lọ klọ́ọ̀bù ni wọ́n jọ ń fẹ́yàwó ni wọ́n jọ ń gbé girlfriend wọ́n jọ ń lọ Dubai ni wọ́n jọ ń lọ gbá jọ ń làwọ ni wọ́n lọ ń ṣoríire níbẹ̀ bẹ̀ tó lówó bá kú ẹ̀yin wèrè yìí náà máa pè kẹ́ wá wẹ̀kú olówó ó ti rí tó lówó kan ti kú tó lówó lọ wẹ̀kú ẹ̀rì
mo ń béèrè lọ́wọ́ ẹ̀ má rànjú mọ́ mi mo ń bí ẹni kan sí comment section má tẹ̀ ní kò ní mú bó ṣe ń wò mí yẹn inú ń bí ẹ táì pórí ẹ ti sán sínú nǹkan tí ń ṣe agbárí àbí tó lówó bá kú nísìn ó sì tó lówó tí ń wẹ̀ kú olówó rí tálíkà ló máa lọ wẹ̀ kú ẹ̀. àdìgbé bàbá rẹlé tálíkà ló máa lọ gbé bàbá rẹlé ó ti rí olówó tó kú tán ní pé olówó tó kú yìí ẹ bá wa pé Dangote olókùlòsì mọ́ olówó yẹn jù Dangote ẹ bá wa wúlẹ̀ ó ti gbọ́ rí olóṣì yẹn ẹ̀yin lè máa ju jígà ọ̀tán dẹ̀ wà láyé ńkọ́ wọn ò ní pè é sí pàtì ẹfẹ́ bá Sunday Igboho jà ni àní kúkú ní fún yín kó lọ fọwọ́ lẹ́rán pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ èèyàn tó bá fẹ́ pa èèyàn tó bá fẹ́ jí gbé kọ́ bẹ̀rẹ̀ sí ni jí wọn gbé wọ́n jí wọn gbé kára kẹ́gbọ̀dì wá pariwo Sunday Igboho gbà wá o Sunday Igboho gan ò lámójú kú o tó bá má lámójú kú o tó bá yẹ pé èèyàn bíi tèmi ni bóyá ìṣòkú ìyá ẹ̀tàn á lọ sinmi síbì kan ọba àti òsì ní ọba mẹ́rin àbí márùn náà pa scores 4 àbí 5 òsì ní scores kò sí pé 10 o tó máa fi pé 10 o orí ojú everybody máa bó orí yín tó tí ò pé yẹn á wá pé Túndé Kábíyáwó ẹ ṣeun thank you mo dúpẹ́ orí yín tí ò pé yẹn ó máa wá pé á straight you see all these people they like you they play they what they play ebi apáyín ebi apáyín àgàgà ayé obìnrin náà tẹ́ ń sọ̀rọ̀ ebi apáyín ọmú yẹn á di pẹlẹbẹ ebi apáyín ọkùnrin ẹpọn yẹn á súnkì ebi apáyín obìnrin ọmú yẹn á di pẹlẹbẹ ẹkẹjì ayọ̀ ẹni wáyọ Allah ebi ló ń jẹ bẹ́ẹ̀ àwẹ̀ ń bọ̀ ò tí mọ̀ tó máa fi ṣe kinní ò dẹ̀ tí mọ̀ etí báàgì ráìsì máa dì 70,000 àwọn kan ní 70 kinní kan thousand ò tí mọ̀ etí báàgì ráìsì máa dì pẹ̀lú sìmẹ́ǹtì di 11,000 12,000 kinní kan thousand yìí ṣé wọ́n ra sìmẹ́ǹtì ṣé wọ́n máa kọ́lé òpònú ọwọ́ rẹ̀ ìbò náà ti ń kó tó fi ṣe sìmẹ́ǹtì Àjàkúta Ogun State náà ti ń wá sìmẹ́ǹtì bọ̀dá ṣèwọ́ òpònú afọ́fúngbẹ́mu Ogun State ni wọ́n ti ń wá sìmẹ́ǹtì Ogun State ní gímú ẹ̀ ń bẹ̀ yẹn ni wọ́n ti ń wá sìmẹ́ǹtì ta ló ń ta sìmẹ́ǹtì fún yín dídìrín Sunday Igboho ọ̀dàwé èjì nìkan amùsùà ta ló ń ta sìmẹ́ǹtì fún yín òpònú aláìní làákàyè sìmẹ́ǹtì náà ń wà lógun State ń bẹ̀ yẹn wọ́n ta ní 15,000 l'Abuja wọ́n ta ní 13,000 àbí 14,000 ní ilẹ̀ Yorùbá wọ́n ta ní Kútọ́nù ní 2,000 wọ́n á fi mọ́tò kó láti Ogun State lọ Kútọ́nù lọ ta ní 2,000. Ó dàbí kí n súnmọ́ yín kí n wá bàbá kan kí kọ́kọ́ sàn yín lẹ́nu kí tó fọ́n lẹ́nu yín kí màmí Ọlọ́run jẹ́ ó dáa fún má máa fi ẹ̀yẹ òdì ọ́ ní máa fi òdì ọwọ́ sàn ẹni ẹnu wọ́n á sàn ẹni ẹnu ìtọ́ afọ́n kí mú òdì ọwọ́ kí fi sàn yín lẹ́nu báyìí kí tó fọ́n lẹ́nu yín ni wọ́n rí rádaràdà bí àdìrẹ lẹ́kọ̀ọ́ wọ́n rí jàkújàkú wọ́n dàbí àkísè ìlà ìyá jẹjẹ yẹn nìkan ìyá jẹ yín ẹ̀ ń jẹ ẹ̀kọ́ tútù ìyá tó ń jẹ yín ẹ̀kọ́ tútù lẹ fi ń jẹ ẹ̀kọ́ tútù ìyá tó ń jẹ yín lẹ fi ẹ tí mo kan o ẹ tí rí anything ẹ má dúró lẹ́yọ̀ kan ẹ bẹ̀rẹ̀ sí ní bá ara yín jà oníyà yín ló máa jẹ yín tó kù dọ́là ń lọ sókè the Igbos are happy they are flourishing their business is because dọ́là ń lọ sókè they make more money dọ́là ń lọ sókè the Hausas are happy because láyé Buhari ti kó gbowó jáde fún wọn ayé CBN wọ́n náà fọ́ọ̀jì signature Buhari wọ́n náà fọ́ọ̀jì signature Buhari ní CBN wọ́n fi kó kinní kan $1 billion jáde ó sì gbọ́ kó náà kó kinní kan $1 billion jáde ó sì gbọ́ wọ́n fọ́ọ̀jì signature Buhari ó sì gbọ́ ìtọ́nà kó kó jáde ó sì gbọ́ wọ́n náà kinní kó jáde in a working country tó ṣiṣẹ́ wọ́n fọ́ọ̀jì signature president wọ́n wá kó kinní kan $1 billion jáde nínú central bank CBN ní o kì í ṣe pé báǹkì etílé o how come tó yẹ fọ́ọ̀jì signature president ta ló fọ́ọ̀jì ẹ̀ ta ló kó jáde ibo náà kó lọ Emefiele ní 593
bank accounts. 593 foreign, not just bank account, foreign bank accounts. Nílùú òyìnbó. 593 foreign bank accounts. Nílùú òyìnbó. Wọ́n náà mú sẹ́wọ̀n. Emefiele tún ti sue Nigerian government. Say what? Anything can happen. Tí bá sọ yín, tí bá fi odia ẹ̀yin ọwọ́ fi fún yín ní ìgbàanu. Orí yín straight. Ṣíwọ dòkó báyìí kò dòkó. Kò bó ṣe ranjú mọ́ mi tó ń wò mí yẹn. Oponu afọ́fúngbé mu. Bó ṣe ń wò mí yẹn. Wo pé èló ló máa wà ní báǹkì ẹyọ kan. Ká jẹ́ sọ pé báǹkì kọ̀ọ̀kan ó fi $1 million síbẹ̀. Ká ti ẹ̀bùkù. Times 593 bank accounts. Nílùú òyìnbó, kò tí mọ̀ ti Yorùbá o, kò tí mọ̀ ti Nàìjíríà o, kò tí mọ̀ access o. Wọ́n ti mú ẹnìkan jọ wọ́n sí ní àná àbíjẹta kọ́ ni. Owó tí wọ́n wọ́ $2.4 billion. Then ẹni tó bá wọn ṣiṣẹ́ yẹn, ó ń gba $2.1 million. Owó ta lówó yẹn? Ṣèwọ́. Oponu. Gangashu. Afọ́fúngbé máa rìn dín. Owó ta ni owó yẹn? 200 and kini $1 billion. Ọmọ tó yí ògbọ̀n. Many of you ẹ kàn fi ṣe menstruation. Ìyá yín ló ṣe mistake. Tí ò lo CD. Ó yẹ kó lo ọ̀rá àdáàbòbò ní tó fẹ́ ṣe ohun yín. Kó fọ̀ yín kó fi ṣe menstruation dànù. Bọ̀bọ̀ tó ń pè ní Túndé Ìdí Àgbọn. Ṣé mo kàn Túndé Ìdí Àgbọn ọmọ Yorùbá wà. Then because why impersonate ó tún wá dọjẹ́ orúkọ Túndé Ìdí Àgbọn. Nephew Tinubu Buhari ni o. Ìyá ni wọ́n pè ní Mama Daura. Mama Daura tó yẹ pé ẹ̀gbọ́n bàbá Tinubu kí ló dé kí ló wọ́rọ̀ yìí bọ́ sí mi lẹ́nu. Tó jẹ́ ẹ̀gbọ́n fún Buhari. Mama Daura. So tó bá ń gbọ́ Túndé Ìdí Àgbọn kì í ṣe Túndé Ìdí Àgbọn tiwa tó wà ń lọrin. Recharge card ló ń tà. Ó dẹ̀ ń ṣe phone call lẹ́gbẹ̀ẹ́ títì ní Daura nílùú Buhari. Recharge card ló ń tà. Ṣùgbọ́n Buhari ti rí pé ṣèwọ́ ní yín bá ń bára yín jà ní ẹni bí ní yín tí pò mọ́ ìlara ò jẹ́ gbádùn tí yín ta. Buhari lọ mú Túndé wá láti Daura. Ẹ mọ̀ iye private jet tí Túndé ní lẹ́gbàá tó tí Buhari wà ń bẹ̀ yìí. Kó tó di pé bọ́lẹ̀. Ṣé ẹ mọ̀ iye private jet tí Túndé Ìdí Àgbọn ní lọ Google search ẹ̀. Túndé Ìdí Àgbọn Buhari's nephew. Ọmọ mama ó tún sọ orúkọ ìyá ẹ̀ fún ẹ. Mama Daura orúkọ ìyá ìṣẹ̀kú ní last year end of last year ni ìyá ẹ̀ kú. Kó lọ béèrè pé èlò náà wà lákàntì Túndé. Ọmọ ọdún 6 tó ná rí ń jọ̀wọ́ ọmọ ètò wà lákàntì ẹ̀. Kini $1 million. Ọmọ ọdún 6 tó jẹ́ last born tó ọmọ Túndé. Báwo ni Fúlàní ṣe ń jẹ́ Túndé? Wọ́n mọ̀ pé ọ̀dẹ̀ ni yín. Yorùbá inú bí mi sí yín. Wọ́n mọ̀ pé ọ̀dẹ̀ ni yín. 6 years old. Ta ló wà ńbẹ̀ kó bá mi wò ná. 6 years old. Kini $1 million ni wọ́n bá ní account ẹ̀. Ọmọ ọdún 6. Last born Túndé. Ẹ̀yin òpònú. Ìdè kan fi ṣe nǹkan oṣù kan lọ dà yín sí tọ́ílẹ̀tì. Kan kó yín báyìí kan dẹ̀ fọ̀ yín lẹ́jẹ̀ kan dẹ̀ lọ dà yín nù. Ẹ̀mẹ́jẹ kí lẹ fẹ́ ṣe? Dáúdà yín ò ní da anything. Ebi lẹ máa dà. Ebi á fọ̀ yín lójú. Wọ́n ṣe sàndóró fún ẹyẹ tẹ́ńkíá. Alábà àdáyá wọ́n ṣe fún ẹ̀kẹ́ ya yó. Ebi á fọ̀ yín lójú. Ẹ fẹ́ jà. Ó yẹ mú kàkẹ́ bá ara yín jà. Ẹ múra kẹ́ máa bá ara yín jà. Ẹ̀yin ọ̀dẹ̀. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi, and I will still remain Yorùbá because a ní àwọn Yorùbá tẹ́ pé wọ́n wà intelligent tí wọ́n ní ọpọlọ ní orí. Tí wọ́n ní làákàyè ní orí. Ẹ wo Ṣèyí Mákindé. Ṣèyí Mákindé pé ní mẹ́ta mo ń dáwọ́ Ṣèyí Mákindé. Ẹ wo Ṣèyí Mákindé ni ọmọ PDP ni. PDP ni Ṣèyí Mákindé. Ó dá sí Ìkòbò, ó ṣiṣẹ́ fún Tinubu, ó tún bọ́ta boldly. Ó ní Tinubu lòun ṣiṣẹ́ fún. Kò fi party ṣe.
You have it. Yeah, me APC lava. Say what's it? What's it? Oh, share yin le ṣe. So that because kon to yin kalẹ̀ fún mi báyìí ni. Kí wá rí pákó 2 by 2. Like we anytime say don't dey go like come bá mi set yin kalẹ̀ báyìí. Kí wá rí pákó 2 by 2. Kí ma komo yin lẹ́yìn ọ̀hún. Ó tako. Kí no yin kí ṣe kò tó bọ́ nídìí. Tó kàn yín aláìní ronú yìí. Ẹ̀yin tèmi má bínú torí Ọlọ́run. Aláyé péjì aláti má ní kò fọ́ ni ó fọ́ ní burúkú sí mi ó fọ́ ní bàjẹ́ one person rush wèrè ló ń ṣe yín wèrè. Here on this page, this is where we speak the truth to power. Yes, this is where we speak the truth to power. Ẹ lọ wá bí jókòó sí. Ẹ lọ sinmi Agbájá. Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ pè àwọn ajá yín. Ẹ mú wọn so. Ẹ so wọn lókùn mọ́lẹ̀. Ẹ bá wọn sọ̀rọ̀. Reputation tí yín gan wọ́n bàjẹ́. Kò sí bí tẹ́lẹ̀ dé nísìn. Irọ́ o, àwọn máa gbé pè jáde nísìn ni o. People are avoiding you. Nǹkan tó ń ṣe ó wà childish. Like ayé digital yìí. Nǹkan tó ń ṣe ó wà childish. Gidi kan wọ́n pọ̀ kí ló wá kàn ní kí ló ń pẹ̀ wọ́n jẹ́ kọ́lẹ́rà wí àpé wọ́n ká wọn nìkan wọ́n jẹ́ kọ́lẹ́rà tí a ta kò sí good health care center ní Nàìjíríà o ẹ wá ṣe rádaràda ẹ bá mi gé bíbí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ pín kọ́kàn rẹ̀ Gani Adams lára ẹ pín kọ́kàn rẹ̀ Gani Adams lára kókó fún àwọn ọkọ̀ máa lọ jẹ kọ́lẹ́rà. This is aye digital aye analog. Aye where you sit down and ask yourself, kí ni mo fẹ́ fàyè mi ṣe? Nigerian politicians are still coming to you. Tẹ́ bá dìbò fún wa, a máa ṣe ná, a máa ṣe omi, a máa ṣe títì, a máa ṣọ̀nà. When China tí wọ́n ti ṣe mọ́tò tó ń fò lórí òfurufú. Tí wọ́n ti ń ṣe mọ́tò tó ń tẹ̀lé wà nínú ọ̀sà. Chomba, I don't know. Tí má ní kí n go deeper. I lie. Inú àkọ́mọ́ àbí mi sí yín. Ẹ wo kànga lọ́rùn gbogbo yín ẹ bẹ́ ṣe dúró. Ẹ dàbí àkìtàn. Ẹ dàbí ilé ilẹ̀. Ọlọ́run. Healthcare kò sí. Ariwo tó ń pa fi pé kẹ́ lọ ṣèwọ́ yẹn. Wọ́n lè bá yín pariwo yẹn kan wá government ẹ ṣe healthcare fáwọn ọmọ mi. Bí ẹ̀kọ́ tó máa san half payment. Good school kò sí fáwọn ọmọ yín. Good road kò sí. Wọ́n jí yín gbé wọ́n pa yín wọ́n bá àwọn ìyàwó yín sùn wọ́n bá àwọn ọmọ yín sùn. Wọ́n bá ọmọ yín sùn wọ́n ṣoríṣiríṣi fún yín. Yet ní ìkọ̀kọ̀ tẹ́ fẹ́ ṣe. Kò sí anything tẹ́ máa ṣe. Ẹ wá ń ṣe rádá ẹ ń ṣe rédèrèdè bí àdìrẹ lẹ́kọ̀ọ́. Oh, please, let me just block this Olórí Burúkú. You always come on my page, and I am tired of him. Mo máa rí comment Isaac kí ló ń jẹ́. Mo máa rí comment but I just give you. Sometimes when tó bá bú mi mo máa ń bẹ ṣeré máa sọ ṣé àkíyèrí ẹ pé kíni kan. That was then. E get level where person go reach. I don't reach the level where we say kiss me fair way your bit lórí page me. I don't reach that level. Because mo ti wo most yin. Irú iṣẹ́ ka yin sin. Mo ti wo many times you come on my page to check kíni kan ye bá rí. Ebo ye sọ̀rọ̀ bí arìndìn. Ebo ye mo fẹ́ wo dáadáa. Mr. Tony talk show ẹ káàbọ̀ sir. Mo máa ń wẹ̀. Every time tó bá wá sórí page mo kàn máa wẹ̀ báyìí máa ní. He's just a religion fanatic. I will show his face for you before I block him. He's a religion fanatic. Isiaka lorúkọ ẹ̀. Can you imagine where a man, Oni, a man will put on pink dress, pink aṣọ, pink.
Imagine this. Can you imagine this? Please say this very well. I want to say what ni. He's just a religion fanatic. No, this is your last day on my page, but I just want people to see you. In case tí ọmọ yín bá mú ìyàwó wálé. Tẹ́lẹ̀ bá wá tẹ̀lé wá pé bàbá òun ni o. Tọ́mọ yín bá mú ìyàwó wálé tẹ́ni bá wá tẹ̀lé pé bàbá òun ni. Ẹ wo bó ṣe rí. Ẹ wo bó ṣe rí. Pink. A man putting on pink. What does that signify to you? Babu. Pink ọkùnrin. Oh, pink. And what does that tell you when you see a man putting on full pink clothes, pinky? Ebo tún wá dúró, eya mi ti ka mo minister graduate. Ebo fọwọ́ sí di. Orúkọ ẹ̀ Isiaka lórúkọ ẹ̀, ko kí mi wọ́n yẹ ko orúkọ ẹ̀. Ishawu Isiaka. Ishawu Isiaki lórúkọ ẹ̀. Ishawu Isiaki. Ó dàbí Gabon. Ẹ bá mi bu díẹ̀ ní comment section ká tó block ẹ mo ka comment díẹ̀ kó tó lọ ni. Every time wọ́n sọ page mi ogboye ẹ gbà mí. Isiaka, ṣé wà ló ní orí yìí? Àbí ẹ wo orí? Ṣé orí èèyàn? Bẹ́ẹ̀ ló gẹ̀. Ẹ wo orí. Ẹ wo. Mr. Pinky. Ó dàbí ẹran Gabon, ẹ wo. Isiaka, ṣé wà ló ní orí yìí? Ẹ wo style irun tó gẹ̀. Bẹ́ẹ̀. Isiaka, I am so sorry. I am very, very sorry. My level don't pass the kind level where we say me and you go the yarn. I am so sorry. You have to leave my page today and forever. I will never remember to unblock you. And even if you do another page, I will still block you. And you know how I will block you? I will block you. You will be seeing my posts. You will be watching me. But you will not be able to call, to comment. So mo fẹ́ pa ẹ́ sáyé ni o. Wá máa wò mí. Wá máa rí mi. Ṣùgbọ́n ò ní lè comment. Mi ní block ẹ tán. Kí n block ẹ kó má rí mi. Mo fẹ́ kó máa rí mi. Kí má sọ kó máa wò mí lójoojúmọ́. Ṣùgbọ́n ò ní lè comment. Let me quickly block him before I forget. Because last time I said I would block him. I forgot. So I just want to block him before I forget. I need to block him. So I'm rí mi wò. Kò ní lè commenting. Mo ti ju gbogbo yẹn dé Isiaka. Ó ṣe o Isiaka. Isiaka. You go straight. Ó ti wèrè ti wọ́n gbó lọ. Yorùbáwùyí lórúkọ mi. Yorùbáwùyí ni mo ń jẹ́. I am the one and only Akalolu of Yoruba land. Adáwọnlẹ̀ Yorùbá. Ọmọjọ ọmọdọ Yorùbá tí ò pé méjì. Abẹ́ni ọmọ òṣèpá rẹ̀ tó máa pààrọ̀ Abẹ́ni. Ó máa déwájú federal government. Tó máa wá fún ẹ láyè. Wà lọ́dọ̀ Sàtíà lókè. Wà kú bí 99 times. Kò torí wà pààrọ̀. Lọ bá mi download the tap send. TAP SEND. Láti send owó lọ sí Nigeria from anywhere. Then hello promo code me Abiola TTS. And if you need any question on tap send, please call me on +1718 5020 573. WhatsApp nìkan ni o +1718 5020 573. Number mi ló lọ yẹn. Then on PR organic, kele ma don, kele ma glitter, kele ma shine. It's +234 81 561 585 50. Yorùbáwùyí ni mo ń jẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Thank you for your love. Thank you for being there with me. Enter for ministers, enter for mini super sticker, enter for me gbogbo ẹ̀. Àtẹ̀yìntẹ̀ wò mí náà. Oníyẹn ẹ ṣé, ọlọ́kà ẹ ṣé, enter jẹ́ ẹ̀kọ́ àìbínú. Enter the flag mi náà. Ẹ̀yin náà ṣé. Thank you, I love you for flagging me. Ẹ ṣé gan. Because but the flag yẹn. Àwọn tó wà mí lórí Facebook, wọ́n sá wá sí YouTube. Please, èmi ò ṣe tó máa ń ṣèkà fún. Tó bá ṣèkà fún mi, oore ni màá fi ń gbà. But the flag me on Facebook. But I don't want me to know you. Once I was on YouTube, even Facebook there for me. But thank you for flagging me on Facebook so I can get big money on YouTube. Yeah! Ever been the thumb up? Thank you. Only I sent money last night and it is very fast. Thank you for flagging me. Me, that's all who I'm going to drop me. Thank you for bringing my fans to YouTube.
Thank you so much. I love you. Bye bye. Ẹ ṣọ́ kìí sódà bọ̀ ẹ ṣé o.